kí ìjọba Nàìjíríà kí wọ́n jọ̀wọ́ bí Olúwa ti sọ fún mi ohun tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ kan má fà á lẹ́sẹ̀. Wọ́n bá lè ní kí security agent kan kó pa àwọn olùwọ́de ibi tá a bù kọ́ la máa fi lẹ̀. Ibi tá a bù kọ́ la máa fi lẹ̀. Olúwa sọ pé á di yánpọnyánrin o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí Ìràwọ̀ Yorùbá ẹ̀ tún wá gbọ́ àsọtẹ́lẹ̀ tó ní ìkìlọ̀ nínú lórí ìfẹ̀hónúhàn tí àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ protest ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ wípé ó di dandan tàìdán ìfẹ̀hónúhàn yìí yóò wáyé látàrí ebi àgàjà fọwọ́mẹ́kẹ́ tó ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn jà nígboro, ọ̀wọ́n gógó epo pẹ̀lú oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi. Ẹ wá gbọ́ nǹkan tí àgbà ìránṣẹ́ Ọlọ́run yìí bá gbogbo ọmọ Nàìjíríà sọ. Wọ́n sì fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí tí í ṣe Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni bàbá sọ. Bàbá ní tí ẹ̀jẹ̀ ọ̀dọ́ kan bá lè kán sílẹ̀ ní orílẹ̀-èdè yìí níbi ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé yìí pé eléyìí yóò lágbára o, eléyìí ò ní kéré o, pé yóò le gan kí ìjọba Nàìjíríà ṣọ́ra o, kí àwọn ọlọ́pàá ṣọ́ra o. Bẹ́ẹ̀ ni bàbá tún ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ológun. Bàbá ní ṣé ẹni tébi ń pa sí òwà nífẹ̀ẹ́ onúhàn ni àbí yóò kàn dákẹ́ tí ó fi kú sílé ni. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí bá wa sọ. Ẹ dákun ẹ farabalẹ̀ wo fídíò títí dópin. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò ẹ máa bá wa subscribe sórí Ìràwọ̀ Yorùbá. Inú wa dùn ẹ dẹ̀ ṣe gan tẹ́ ń wò wá. Bàbá Psalm 52 ló ti sọ̀rọ̀. Kí ló wí? Èé ṣe tí àwọn ìjọba wa ń ṣe féfé nínú ìwà ẹ̀tàn. Èé ṣe tí àwọn ìjọba wa ń ṣe féfé. Wọ́n ń ṣe féfé nínú ìwà ẹ̀tàn. nínú ìwà ẹ̀tàn, nínú ìwà ìkà. Èyí táwọn alágbára ń lo ìwà ipá. Oore Ọlọ́run dẹ̀ wà ń bẹ̀ o. Oore Ọlọ́run wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣe rí protest tó máa wáyé yìí, protest tó fẹ́ wáyé yìí, kò sí nǹkan tó lè dá dúró kó má wáyé. Mo ti sọ ní inú ọ̀rọ̀ tí mo bá wọn sọ, kí ìjọba Nàìjíríà kí wọ́n jọ̀wọ́ bí Olúwa ti sọ fún mi ohun tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ kan má fà á lẹ́sẹ̀. Tí wọ́n bá lè ní kí security agent kan kó pa àwọn olùwọ́de ibi tá a bù kọ́ la máa fi lẹ̀. Ibi tá a bù kọ́ la máa fi lẹ̀. Olúwa sọ pé á di yánpọnyánrin o. Á di yánpọnyánrin. Àwọn tí wọ́n bá fẹ́ kó síta kàn bá wọn sọ̀rọ̀. Tí ẹnìkan bá lè lulẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀, inú á bí Ọlọ́run o, nítorí Ọlọ́run ń bínú tẹ́lẹ̀. Ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pa ó ń kígbe ní ilẹ̀. Ẹ̀jẹ̀ àwọn tí ebi pa wọ́n ń kígbe. Sọ bẹ́ẹ̀ fún mi pé tí wọ́n bá lè mú èèyàn kan balẹ̀ pínrín bàbá Bọ́lá Tinubu ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ fi àwọn security ẹni tẹ́bi ń pa á sọ̀rọ̀. Ẹni tẹ́bi ń pa á wí tẹnu ẹ. Ebi ò lè máa pa ọmọ ká ní kó wá wáṣọ àrán. Ebi ò lè pọ ọmọ ká ní ó wáṣọ àrán. Mo ló máa wọ̀ sí. Ẹ̀bẹ̀ ni mo ń bẹ bàbá Bọ́lá Tinubu kàn má jẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ wà. Bákan náà ni mo ń bẹ àwọn tó fẹ́ protest kàn má mú olè mọ́lẹ̀, kàn má dá ọ̀lẹ pọ̀ pẹ̀lú olè. Ẹni tí ebi ń pa gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹni tí ebi ń pa gbọ́dọ̀ sọ̀rọ̀. Akìdẹ́ dóhùn mọ́ lè gbé lẹ́nu. Àìdóhùn mọ́ lè gbé lẹ́nu. Kò ṣeé ṣe. Tó bá wá jẹ́ wípé nípa mistake kí wọ́n yìnbọn fún kan náà àwọn ọmọ tí ó tó ń kéde, tó ń jáde tó ń pariwo yìí nǹkan.
Olúwa sọ fún èmi bàbá má sọ fún mọ́. Lórígun mẹ́rẹ̀ẹ̀rin 36 ta ní state. Tí ẹ̀jẹ̀ bá wáyé tí ẹnìkan bá ṣubú lójú ogun, torí kì í ṣojú ogun náà ń lọ o. Wọ́n lọ fẹ̀hónú hàn ni. Wọ́n lọ fi ẹ̀dùn ọkàn wọn hàn. Bóyá tó ń sọ nílé tó ń sọ lóko wọ́n lè máa gbọ́. Ìmọ̀ tó wọn bá rí ọ̀pọ̀ ẹ̀gọ̀rẹ̀ èèyàn. Ẹ wòye tí pure water ti dà. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ́wọ́ tá a wà yìí. Epo tẹ̀ tún ti wá di. Kò wá tún sí mọ́tò tó ń jáde torí pé kó má bàa ṣẹlẹ̀. Kí prostate ẹ má bàa ṣẹlẹ̀ ni mo ṣe sọ Olúwa sọ pé wọ́n ń ṣe féfé. Wọ́n ń ṣe féfé. Nínú ìwà ẹ̀tàn torí wọ́n jẹ́ alágbára. Ṣùgbọ́n kò sí alágbára kan lẹ́yìn Ọlọ́run. Kò sálágbára lẹ́yìn Ọlọ́run. Kò sí lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run ló kàn. Gbogbo ọjà ń jà nínú ẹ̀sìn, ohun tá a máa jẹ là ń wá, a ò jà fọ́lọ́run, Ọlọ́run tó gbéra ẹ̀ níjà. Ṣáàrí gbogbo àṣírí tó ń tú lọ́wọ́ yìí, àṣírí ló sì ń tú, ìdájọ́ máa tẹ̀lé. Mo sọ ní. Ẹ sọ ní inú ètò tó kọjá. Tó kọjá pé tí tó bá gbọ́ ìdájọ́ ìyá hó. Tó bá gbọ́ ìdájọ́ á hó. Bẹ́ẹ̀ ni. Ẹ̀rù yẹn ni pẹ̀lú bà á. Tí ò bá ya. Pé yé Ọlọ́run lè ṣerú eléyìí. Ẹ wàrà tó dá ní Íjíbítì. Ó sọ omi di ẹ̀jẹ̀. Gbogbo pọ́ọ̀tù ọbẹ̀ wọn ló sọ di ọ̀pọ̀lọ́. Kábíyèsí Ọlọ́run. Àtẹ́rẹ̀ rẹ̀ kárí ayé fúnra ẹ̀. Kọ́ má pààyàn o. Kọ́ má pààyàn. Kọ́ má pààyàn o. Tí wọ́n bá pààyàn. Ìpadàbọ̀ Abidjan ní o. Yóò lágbára. Alágbára o. Apọ̀mọ o. Bàbá. Ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí, àwọn kan sọ pé torí ẹlẹ́yàmẹ̀yà ni, torí pé àwọn Yorùbá láwọn ń lọ ni, àwọn Ìgbò ní torí pé kò jẹ́ kí kìí ṣe èèyàn àwọn ló wọlé, iná ẹ̀ ní gbogbo ṣé lóòótọ́ ní gbogbo ẹ̀ fi ń dàrú. Ìjọba democracy, ìjọba àwarawa fún àwa là ń ṣe. Ìjọba àwarawa là ń ṣe. Tá a bá pín mo sọ ní inú tí mo ń sọ kọjá tí olúkúlùkù bá dá ọmú ìyá ẹ̀ gbé. Ìyẹn ni pé ká pín. A máa pín. Nàìjíríà ti dòkú. Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi o. Pé Nàìjíríà ti dòkú torí ìgbà tí bàbá yẹn ń bá mi sọ̀rọ̀ nínú ìṣípayá lónìí. Olóhùn ń bá mi sọ̀rọ̀, òun ò bá mi sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó ti kú. Òun bá mi sọ̀rọ̀ lórílẹ̀-èdè ọ̀tun. Nípò rẹ̀ nìyàn lásán kan máa dìde gẹ́gẹ́ bí ọba, a ní fọlá ọba fún un. Àwọn gómìnà ń gbìyànjú tiwọn. Bàbá ẹ dákun kẹ́ tó tẹ̀síwájú, ẹ sọ gbólóhùn kan bẹ́ẹ̀ tí ó ta kókó tí mo fẹ́ kẹ́ ẹ tú fáwọn èèyàn wa nínú ilé. Ẹ lọ́lọ́run bá yín sọ̀rọ̀ nípa kò bá yín sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó ti kú. Ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ọ̀tun. Orílẹ̀-èdè wo ló ti kú? Orílẹ̀-èdè kò Nàìjíríà ti kú sẹ́, mo sọ nùkú sí mo sọ. Ẹ má bínú bóyá kẹ́ ẹ tún sọ fún àwọn èèyàn. Mo ní Olúwa sọ pé mẹ́nẹ́mẹ́nẹ́ tékélé péré sí ni. Àti wọn ìjọba Nàìjíríà kò sí mọ́. Ó ti lọ. Ìjọba Nàìjíríà ti lọ. Iṣu tá a ti sè lórí iná tá aláṣẹ ìfẹ́ lọ gbìn. Bó ló ṣe máa yè? Kò sọgbọ́n. Olóṣù máa yè. Bàbá Bọ́lá Tinubu, mo ń bẹ̀ yín, ẹ jẹ́ kí Yorùbá ó lọ jẹ́jẹ́lẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, bí Nàìjíríà àti gbogbo àwọn bàbá tó wà ń sàlẹ̀. Tí wọ́n ẹ mọ̀ pé bàbá Bọ́lá Tinubu là ń pariwo, kì í ṣe àwọn náà ń sọ, àwọn náà là ń pariwo ni. Àwọn tó ń ṣèjọba wà lábẹ́ ilẹ̀.
wọ́n wà lábẹ́ wọ́n wà lábẹ́ ilẹ̀. tí wọ́n sá pamọ́. Àwọn tó ń pàṣẹ tó ń ní àṣẹ wọ́n wà ń sàlẹ̀. Àwọn aríjẹbí màdàrú wà ń sàlẹ̀. Tí wọ́n sá pamọ́. Tí wọ́n sá pamọ́. Tí wọ́n ń dúró síta tí wọ́n ń tọ̀ sínú ilé. Wọ́n di ẹrù wúwo. Matthew ni ẹ o. Ìwé Matthew. Wọ́n di ẹgbẹ́ nǹkan sókè. Nítorí wọ́n di ẹrù wíwo tí ó ṣòro láti rù. Wọ́n sì gbé ka àwọn ènìyàn léjìká. Ṣùgbọ́n àwọn tìkálára wọn kò fi ìkáwọ́ wọn kún ẹrù náà. Ṣé Gbajabiamila mọ̀ pé kò sí petrol? Kò lè mọ̀. Ó mọ̀ pé gàrí hàn. Kò lè mọ̀. Wọ́n mọ̀ pé ó hàn. Wọ́n mọ̀ pé nǹkan kan hàn. Ẹrù tí àwọn gan ò lè rù náà ń dìlé wa lórí. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣetán. Ọlọ́run ṣetán. Tó fẹ́ gbèjà oníkálukú. Tó máa san fún oníkálukú. Ẹ wò lẹ́yìn tá àṣírí yìí ti tú. Olúwa sọ pé ẹ̀san ló kù. Ìdájọ́ yẹn máa wá látọwọ́ Ọlọ́run ni. Àyàn ọ̀dẹ̀ lè fún Ọlọ́run ní bíráìbù. A lè fọ́lọ́run lówó ẹ̀yìn. Bí gbogbo pásítọ̀ ayé yìí bá péjọ, kí gbogbo ìmáàmù ayé péjọ, kí gbogbo àwọn oníṣẹ̀ṣe péjọ, a lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà o. Ọlọ́run ò ṣe yí padà. Kò ṣe yí padà o. Ní kúkúrú èdè, ìtumọ̀ nǹkan tẹ́ ń jẹ́ kó yé wa ni wípé pínpín ni ọ̀nà àbáyọ fórílẹ̀. Pínpín ni ọ̀nà àbáyọ. Ẹ̀yin náà ẹ wò ó. Ṣé a sọ̀rọ̀ lórí àwọn tó ń pààyàn mọ́? Ìjọba wo ló sọ̀rọ̀ lórí àwọn tó ń pààyàn? Ìgbà tí àwọn tí ó ní agbára tí wọ́n fi wá ṣe ẹrú, wọ́n mọ̀ pé tí àgbàdo bá wà lóko nílẹ̀ Yorùbá, pé oúnjẹ á wà. Bẹ́ẹ̀ni. Wọ́n dá màálù síbẹ̀. Wọ́n sọ̀rọ̀ wọn di aṣẹ̀málù. Ẹran ilé ọba. Ẹran ilé ọba. Tálàṣẹ̀málù iwájú Ọlọ́run. Ó máa dáa kí bàbá Bọ́lá Tinubu kó jẹ́ kó ní kálukú lọ. Ká pín gàrí wa. Kí iyì wọn wà títí láyé. Bàbá mi ò tí ì lọ. Ẹ sọ nǹkan kan, ẹ sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan. Ẹ ní gẹ́gẹ́ bí ìran tẹ́ ẹ rí. Mo fẹ́ kẹ́ ẹ sọ ìran. Àwọn èèyàn fẹ́ gbọ́ ìran tẹ́ ẹ rí gangan sórí. Ìran tí mo rí. Olúwa ṣe sọ fún yín. Ẹ̀yin èèyàn wa nínú ilé ẹ máa bá wa kọ́mẹ̀ntì. Ó mọ̀ pé ẹ béèrè ìbéèrè lọ́wọ́ bàbá. Nígbà tó ti ń pè mí pé kí n wá sọ̀rọ̀ kí wọ́n mú ní mi sọ̀rọ̀ kó tó di pé ó sọ pé torí àwọn tó wà nínú ìdè tọ́lọ́run fẹ́ tú sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Mo ní òkè tó bá jẹ́ pé torí yẹn ni. Torí akọ ajá, adití ajá ní Nàìjíríà. Adití ajá. Adití ajá tí yóò gbọ́. Kì í gbọ́ fèé. Afọ́jú ajá ni wọ́n. Tí wọn ò gbọ́ nǹkan kan. Torí náà gbogbo tí wọ́n bá wà náà ń kọ́ mọ́ṣáláṣí náà kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀. Wọ́n á fi àwọn àfa ẹgbẹ́ wọn, wọ́n á fi síbẹ̀. Wọ́n á fi àwọn pásítọ̀ ẹgbẹ́ wọn, wọ́n á fi síbẹ̀. A fi ogún wọn lé àwọn àlejò. A fi ogún wa, ilẹ̀ bàbá wa, wọ́n fi lé àwọn àlejò lọ́wọ́. Ilẹ̀ wa fún àwọn àjèjì. Ilẹ̀ wa fún àwọn àjèjì. Àwa jẹ́ aláìní òbí. Àti dàláìlóbi ẹṣẹ́ àbí àwọn tí wọ́n ti pa bàbá wọn sóko, wọ́n tún lóbi. Wọn ò lóbi mọ́. Wọn ò lóbi mọ́. Bẹ́ẹ̀ níjọba ò dẹ̀ yá sí. Ṣùgbọ́n ẹni tó ní ẹ̀jẹ̀ ó ń kígbe ẹ̀jẹ̀ àwọn tó lọ sí wọ́n dẹ̀ wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ogun bá ń jà níwọ̀nba tí mo ti tẹ́wọ̀n bá ti sá sí mosque tó sá sí ṣọ́ọ̀ṣì wọ́n máa àwọn tó ń bá lé wọ́n padà. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ńṣe là ń wọ mọ́ṣáláṣí apáyàn àwọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n apáyàn. Wọ́n á tẹ̀ níyà ló tọ́ súnà. Bàbá kò sí. Wọ́n ní ò sí bàbá. Àwọn ìyá wa dàbí opó. Àbí nígbà tí wọ́n bá ń bá ìyàwó oníyàwó sùn lójú ẹ̀ ìjọba ọ̀tẹ̀ máa gbọ́. Kò ní sí nǹkan kan.
ní orílẹ̀-èdè tí wọ́n sọ pé ẹ̀mí ẹranko ó wúlò ju ẹ̀mí ènìyàn tó lọ́n dá. Ṣé ìjọba ní. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn látẹnu àgbà wòlíì pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí bàbá ń sọ náà ni pé Olúwa sọ fáwọn pé tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe àkóso rẹ̀ bá lè ta ẹ̀jẹ̀ ọ̀dọ́ kankan sílẹ̀ ní àsìkò ìfẹ̀hónúhàn tó ń bọ̀ yìí pé gudugbẹ̀ ó já o. Wọ́n ṣe ìkìlọ̀ tó lágbára pé ṣùgbọ́n pé kí wọ́n má ṣèwọ́de yẹn pé kò sí tó jọ ẹni ebi ń pa gbọ́dọ̀ fẹ̀hónú hàn ìjọba ni kí wọ́n ṣe àtúnṣe o kí wọ́n ṣe ohun tó tọ́ fáráàlú. Ìràwọ̀ Yorùbá náà lẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ sì ṣe ń gbádùn wa ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ìkànnì tá a wà yìí ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.